صلى الله عليه وسلم àwọn bàbá wa alàjì àgbà Ọlọ́run kó bá wa ṣàlékún àánú rẹ̀ fún wa. Ó yẹ kí wọ́n wà ń jókòó yìí a sì retí dídé wọn. Àwọn àlejò kan nípa ọ̀rọ̀ Islam ló dé bá wọn báyìí. Ẹ̀sìn mọ̀ ṣe sí àwọn bàbá pé gbogbo ìgbà lọ́kàn wọn máa wà ní jókòó yìí. Bóyá wọn ó dé bá wa tọ́lọ̀wọ̀n bá kádàrá pé wọ́n dé bá wa albáríkà wọn Ọlọ́run jẹ́ ọmọ ìran gbogbo wa. Ọlọ́run wá jọ jàre kó dákun Suratul Kawthar tí wọ́n lè jẹ́ àkọ́kọ́ ṣe gbogbo bí yóò tí wọ́n bá wà àkùnjẹ́ wọn máa bẹ pẹ̀lú àánú Ọlọ́run. Bismillahi inna a'tainaka. Bismillahir Rahmanir Rahim. Inna a'tainaka al-Kawthar. Salli li rabbika wanhar. Inna shani'aka huwal abtar. Wá sí ìrọ̀lẹ́ yìí wá sí tàríkì ni ó wà historical. Suratul Kawthar táwọn bàbá sì máa ń ṣe náà láṣẹ fún àfáwà Sheikh Ibrahim fáwọn bàbá ṣe wíhun alhambali àti ṣẹ̀ ló wà sí náà. Àfáwà paná ó dàbí eré ìtàn sì ti gbé báyìí. Ó tó tí wọ́n pè wọ́n fẹ́ ṣe 30 years on stage. Wọ́n wà dálẹ̀. Ẹyọ̀ bó sí Ọlọ́run. Ẹ wò báyìí láyé tá ń jókòó yìí náà nífa ọgbọ̀n ọdún. Àwọn tẹ́mi ń wò nínú ọ̀rọ̀ náà ni pé a lè rí tàn bàbá kọ tán a sàmọ̀ kọ́ lọ ní Genesis wà sí àfáà wà lẹ́gbọ́ yìí. Èmi mo jù náà sí ilẹ̀ fáwọn àfáà wa tádì Ibrahim gbà ládùúgbò wa as far back as 80s 70s. Èmi jù náà ẹgbọ́ yìí náà àmọ́ mọ̀ hangi tèmi lónìí ń pa wọn. Ọlọ́run à ń bá bàbá dúpẹ́ ni bàbá ni wọ́n wo ọmọ ọlọ́mọ wọn ó sì fà á tí wọ́n ti rí nǹkan kan tó dá lára èèyàn wọ́n sì fà á báyìí. Ẹ bá ti wá fọ̀ sáyé ọ wá kù bọ́ bá ṣe ṣe rà rẹ̀ tí wọ́n fà ọ báyìí náà wọ́n fi wọ́n sì wá mọ̀ tẹ̀lé bárkọ̀lá sáájú ẹ̀dá tó wọ́lá gbogbo àwọn abiyamọ tán ṣe ámì ẹ̀mí yóò kù dáadáa. Àláfíà Ọlọ́run ojú ó tẹ́ríkì ara yín. Ìdàgbàsókè ìlọsíwájú náà wọ́n wá kún sí bárkọ̀lá àfáà wa. Bàbá wí kíní kan jò ní ìpé wọ́n ní wọ́n wí yàyí wọ́n ní mo sì wí bí mo ṣe wí ìfẹ́ bàbá ń bẹ lẹ́mìí ẹ̀. A sì gbọ́ nísìnyí wọ́n ní bàbá Olúwàsí Àgbáyé sọ fáwọn pé ẹni ó bá fẹ́ mi tí ò fẹ́ lé àfáà mi kò fẹ́ràn mi. Ẹ sì fẹ́ bàbá Olúwàsí Àgbáyé fẹ́ lé àfáà wa. Wọ́n wá jogún ìfẹ́ náà ní lára àwọn àgbàlagbà tó bí wọn. Késẹ̀tì tá a bá rí mọ́ ọ̀dọ̀ bàbá wa pa náà là wá sí torí wọ́n gbé rédíò lọ́wọ́ wá sí tí wọ́n fi rìkọ́dì. Bàbá wa pa náà bàbá wa ìmọ̀mù Bóníyá àtàgbẹ̀bí ẹ̀. Bàbá wa Ọlọ́run jẹ́ mọ́ wà dáadáa. Ẹkùnṣẹ́
àwọn wọ́n mọ kọ̀tàn rẹ kalẹ̀ pẹ̀lú tí kálukú bá ṣe náà wọ́n mọ̀ fi kọ̀tàn ẹ̀. ọ̀rọ̀ kan ló ṣẹlẹ̀ bàbá oníwàásí àgbáyé ti sọ̀rọ̀ yìí tí wọ́n sọ ni mo fẹ́ wí ní mú tó ṣẹlẹ̀ wá. wọ́n ní gbogbo ẹ̀yin alákọ̀wé tẹ̀ ń pè ń tọkọ̀ ọ̀dà bẹ́ẹ̀ ọ̀bá sọ̀tàn ara rẹ̀ lójú ayé ara rẹ̀ wọ́n sọ bá mi lẹ́yìn 30 years láti mọ dúró ní àyín kìí ṣeré alùbáríkọ̀ láì aṣáájú ẹ̀dá bó ti lè wù tá a rí tọkọ̀ tóun 30 àìmọ́ ẹni ó ti wá ní mo rí ọlọ́run fọ́làjí àgbà ní tí wọ́n ṣe yìí wọ́n láwọn ń dá alájọ ẹ má bínú à ń dá alájọ ni yes ẹ wá sọpọ́tì àfà àpanu yes ẹ mú mi wá àpò àwọn alájí àgbà ní sì ń lọ yes nú ẹni tí ò ṣe jí gbé kò tí ẹ̀ ní jí yín gbé ẹni tí ọ̀sán owó ní ó sì pọ̀ apá aná níjàmọ́ ẹ̀tọ́kọ̀ mo sì mọ̀ bí tí mo gbà lókè fò mọ́ ọ̀wá kó fọ́ǹsì kankan wá ìyẹn ń pọ̀ gbọ́n ọdún mo dá alájọ tó sì gbowó oṣù lánàá mo sọpọ́ọ̀tì rẹ̀ wọ́n support ES wa fún àwọn adéwọlé àpò alájàgbà ní lọ. bàbá wa national mission tó dúró yìí ìyá tó bí wọn ọmọ kéwú apá anẹ́ni ẹ sọpọ́ọ̀tì pàṣẹ ọ̀dájọ́ ó di méní ọdẹ ẹ wá jòkó ẹ jòkó ẹ yòbó ń ṣe ọlọ́run màmá tó bí wa jàmá alásàlátù bàbá wa pa náà ni tí wọ́n kọ́ wọn alásàlátù tí wọ́n máa ń fi nǹkan lé wọn lẹ́nu bàbá àfàṣẹ wí mọ́ dáa fún wọn tòótọ́ wọ́n wá ní wàláwù tó ráwọn ni wọ́n máa ń lídì àsàlátù wọ́n ní bá ń sọ àfáà mi láàbí olúwa bá ń sọ àfáà mi láàbí olúwa ọmọlé apá náà bàbá búrẹ́ ìmọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn kéwú ni mo gbà lẹ́nu ìyá náà tààtí mọ̀ ké àṣàràká alìbádìrò ẹnu wọn mo ti ha tọ́lá alìbádìrò àlẹ́ náà ẹnu wọn mo ti ha gbogbo àwọn àkàlẹ́ láwọn ẹnu wọn mo ti ha ẹ̀yin ìyá wa ẹ máa sọ̀rọ̀ dáadáa létí àwọn ọmọ ẹnu wọn mo ti ha torí ìdí èyí Suratul Kawthar náà láṣẹ fàfà wa paná àfà wa Sheikh Mahmood Al-Ikhlasi 10,000 naira mo sọpọ́tì àfà paná lọ́pọ̀ bàbá àlàjá èsì ọmọ titun náà kan ẹ̀yọ̀ bó ń ṣe ọlọ́run sádùú owó àlùmángìrí máa jìnà ní ẹ̀ka tẹ́ẹ̀nì ń bẹ̀ èmi ọ̀gbọ́wọ́ oṣù rí dé àfọ̀dọ̀ àlájí àgbà sọ pé àgbà sẹ́ńdì ń tòótọ́ ó tó bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ wọn a ní èéṣe àfapá náà mú ní èmi kọ́ ọlọ́run ní ṣiṣẹ́ ọlọ́run èéṣì ṣiṣẹ́ kọ̀ takò bàbá wà lífà àkọ́kọ́ ọlọ́run bá bukọ́rẹ́ wọn ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ níjọ́ kan wọ́n ní mọ́ ṣáájú mi là á wí àpé mọ́ kányìn mi aláàjì wa Sùlù wọ́n sọ̀pọ́ọ̀tì mi lórí àfà àwàpá kọ́ máa làpò bàbá wọ́n sọ̀pọ́ọ̀tì apá náà
èyí tọ́jọ́ mi lójú èwo wà ń tèmi tààfà wà paná tí a tún fún lówó wọ́n sọ bọ́ọ̀tì àfà paná lápò bàbá wa nàìjíríà Suratul Kawthar rẹ̀ dàpọ̀ ẹ̀jẹ̀ àkè ọlọ́run dàpọ̀ mọ́ torí pé à ń wí yìí à ń dúpẹ́ yìí síta mọ́ da orí àfà wa dúró mọ́ sì jọ takú lójú kan mọ́ wàá jẹ́ kan má rí fáàsì ìfẹ́ mi orí ọlọ́run hàn rèé dákun ọlọ́run jọ̀ọ́ jàre àwọn àgbàlagbà wa méjèèjì kù ọlọ́run má jẹ́ wọn ráre gbogbo tí jẹ́rìn àdùnnú ní ọmọ wa darí sàfà wa bisimilahi inna a'tainaka. bàbá wa kéèmìyà tí wọn mo ní mẹ́sẹ̀jì wọn níbi táàfà wa ti bẹ̀rẹ̀ àdúgbò àsílẹ̀ ní ẹ̀yìn alálàájì alálàájà ẹ̀pọ̀ yìí àyí ẹni ọlọ́run bá pè náà ni ó sì lọ kádàrá ní kádàrá láàdé ọ̀hún kò máa gbára adé tó borí adé Muhammad kádàrá láàdé ọ̀hún kò máa gbára ọlọ́run ló pè yín kó ti yá ẹ̀rí bàfà wọ́n ti ń nákàlì bí ẹni pé wọ́n wà ń bẹ̀ wọ́n wá ń rí ìṣẹ̀lẹ̀ ń lọ sí o ìtàfẹ́ ṣe tẹ́lẹ̀ ní pé gbogbo ẹ̀yin tọ́lọ ń pè lọ́dún yìí kẹjọ kó ká máa wò yín àmọ́ kò sáyé bẹ́ẹ̀ mọ́ ètò náà dáa púpọ̀ ní ti ń dáàbọ̀ wá látẹ̀yìnwá tọdún yìí tún wá ní gbogbo ọjọ́ tẹ́ fi rìn kò jújọ́ mẹ́ta lọ ẹlẹ́ẹ̀kẹrin yóò bá wọn ìlú mi rìn on 6 mọ́tò méjì ní ọlọ ní on 6 ọ̀kan ọlọ láàárọ̀ ọ̀kan ọlọ lálẹ́ on 7 ọ̀kan ọlọ bó bá ti di on 8 àwọn tó bá kú ọwà bá stéètì ní ìlàyé náà ni ó sì ti gbéra ẹ wá wá dúró owó yìí àṣẹ ọlọ́run sì ní a'udhu billahi minash shaitanir rajim الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من استطاع إليه سبيلا lọ́lọ́run wí ẹni ọba alágbára rẹ̀ ni wọ́n ní ọlọ ẹ wá wo gbogbo ń tọ́papọ̀ tí ń jẹ́ agbára Baiti Lahil Haram èyí tí ẹ ṣe nínú àwọ́là bẹ́ẹ̀tì tí wọ́n wílẹ̀ kan ni إن أول بيت وضع للناس إلى الذي ببكة مباركا وهدى للعالمين. àkọ́kọ́ ilé tọ́lọ̀ ń fi lélẹ̀ lórílẹ̀ ilé òun ni Kàábà ni ó wá ní bíbà kátà wọ́n ní Bákà náà ní Mọ́kà Mọ́kà ìlú òun ní jẹ́ Mọ́kà àmọ́ Bákà ààyè tí Kàábà wà òun ní jẹ́ Bákà èé wá ṣe tí ń jẹ́ Baitul Haram lágbọ́lẹ̀nù àfàwà ilé ọ̀wọ̀ ni o bọ́ ọba ti gbára mí pọ̀ ń lọ ọbẹ̀ àwọn kankan ń bẹ màdúrátì ní ọgbọ́dọ̀ ṣe mọ́ ẹ̀ ń lọ náà nù gbogbo ṣẹ́ umura mẹ́ta ni iṣẹ́ hajj ní 4 àwọn tá a máa lọ Mọ́kà láti bí hajj tàmọ́tù yìí là máa ṣe hajj tàmọ́tù yìí ni pé àkọ́kọ́ ṣe umura àwà bọ́ra alẹ̀ ẹ̀ ń kó yà yín ní sí Mọ̀dínà lẹ́ ń lọ kò sì síṣẹ́ hajj kankan ní Mọ̀dínà ẹ̀ ń lọ kí ó ń ṣe Ọlọ́run Ànábì Muhammad àmọ́ bẹ́yẹn bá dé Mọ́kà tó lọ́wọ́ ọ̀lọ́ Mọ̀dínà wà Nábì lọ jàfá jàfá mọ́ntànáṣá àndọ̀rí hàtì sayyidi ẹni ọlọ́ Mọ́kà tí ò dé Mọ̀dínà ọmọ gọ̀ ẹ̀dàpẹ̀ ẹlọ́gọ̀ ọdá káfí jọjọ kù
wá sí Ansarul-Islam lèmi máa lọ ó yẹ kó gbọ́ wá sí yìí gbogbo tó fi ṣe iṣẹ́ hajj ó mú lára wá sí tàfà wá sínú. bẹ́ẹ̀ bá ti wá dé Madina tẹ́ ń lọ Madina tẹ́ déhùn ẹ mọ́ sí rádọ̀m̀bọ̀rọ̀ mọ́jọ ó dé pé ẹ̀dá kún bó làkíìmù wà ilé yín lẹ́lòmí ọmọ wá kí kò tí ziyara nábì ó sì ti dọ́kan yín. bọ́ bá fẹ̀mí sí ipò ọ̀fẹ́ kan yín kìí ṣe haram. àfẹ́kẹ́ nìkan sọ fún wa pé bẹ́yẹn bá ti kan yín hájì rẹ̀ bàjẹ́ mo ló ti rí. àmọ́ sóhun ni priority wà lérí ẹ̀. ọwọ́ lọ́mọ́kà ọgbà lancers ọgbà ẹrù ọlọ́run kan ní èsì tẹ́yìn ọ̀kan ìgbẹ́ni tí ọ̀ràn mi lọ́mọ́kà yìí wá ṣe gbogbo eyín ní góòlù. bẹ́ẹ̀ bá ti dé Mádínà yìí ẹ máa wá kí ẹ máa wá ìbò lẹ́ẹ̀tì ṣe ziyara báàbù sàlámì lẹ́ẹ̀tì lọ bẹ̀rẹ̀ ẹ̀yin ọkùnrin ẹ̀yin obìnrin lẹ́yìn tí yín wà ṣẹ̀wárí ń jọ̀hún là máa wọ ráúdà lọ́fẹ̀ẹ́ tànàbì ní bẹ́ẹ̀nà bẹ̀ẹ̀tì wà mí ń bàrí ráúdà tún mí rì yáàdì ìjánu a máa dòkún ráúdà ọjọ́ wá sí àmọ́ nísìnyí gbogbo ẹ̀yin ọkùnrin tẹ̀ ń lọ ò lè wọ ráúdà lọ́fẹ̀ẹ́ mọ́ ẹ tètè wá àwọn èèyàn tó bá ṣẹ̀ṣẹ̀ darí umra kí wọ́n bá yín búùkù so ní fóònù lọ́wọ́ fóònù pàlàbà àwọn tó so ní lọ́wọ́ kí wọ́n bá yín búùkù sí nusuk ẹ̀fúra àárín ìgbà tẹ́lò ní Mádínà ń kẹ́ wọ́n fún yín déètì ó fi lè ráyè tó ọ̀tọ̀ làwọn tí ó pè wọ́n wá ní 8 ọ̀tọ̀ làwọn tí ó pè wọ́n wá ní 9 gbogbo ń tà ń lò ráùdọ̀ nísìnyí kò jù ìṣẹ́jú 10 lọ bẹ́ẹ̀ bá sì ti wọ ráùdọ̀ lẹ́ẹ̀kan ò tún lè wọ ọmọ ọdọọdún tí ń bọ̀. Ó ti tó bẹ́ẹ̀ ẹ̀yin ọkùnrin tẹ́ bá fẹ́ wọ ráúdọ̀ ẹ ziyarọ̀ ń sí Ọlọ́run ẹ kàn kọjá wájú Ànábì báyìí àti ṣe ziyarọ̀ ń sí Ọlọ́run ó sì ní májẹ̀mú ó rí ẹkùn kótóró kan ojú ọ̀nà kótópó kan àkọ́kọ́ nù kèésò ẹlẹ́ẹ̀kejì ó rí tànàbì ọwà sálámù assalamu alayka ya rasulallah addaita al-amana wa ballagta ar-risala wa nasahta al-umma assalamu alayka ya rasulallah ìkẹ́ Ọlọ́run àtọ́lẹ̀ ẹ̀kọ́ máa bá ọ ballagta ar-risalata òjíṣẹ́ náà ó pé wa addaita al-amanata ó pé àdéhùn náà wa nasahta al-umma òjíṣẹ́ fáyé wọ́n wà kọjú báyìí pé Allahumma ba'athu maqaman mahmudan alladhi wa'adta ayé ṣàdúrà sí sàárè àmọ́ wọ́n mọ̀ tí ẹ mọ̀ kọjá lónìí ẹgbẹ́ ọ̀tún báyìí assalamu alayka ya rasulallah ọba ti kú lọ́dọ̀ Ànábì ọkàn Abubakiri assalamu alayka ya Abubakar Siddiq ọba ti ṣe pẹ́ ọkàn Sayyidina Umaru assalamu alayka ya Umar ibn Khattab èéṣe tán fi sàn méjèèjì síbẹ̀ Aisha lọ lálàá ó lóun rí tí ìràwọ̀ méjì bá nínú mẹ́ta gbà sínú ilé ìwé wọ́n wá tún fún pé má dákẹ́ ẹnu rẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ó ń ṣe Ọlọ́run bá ọkọ rẹ̀ bá rẹ̀ àti Umaru ní oṣù bẹ̀ ó ti wá kọjá wọ́n ń ṣe Ọlọ́run sí Madina láwà báyìí gbogbo ẹ̀rọ afáà wá ti ṣàlàyé grand card ọlọ́mọjá mi wọ́n gùn wọ́n fi nǹkan ṣe grand card wà lọ́kàn ṣe àmì ọlọ́run wọlá ayé yìí mọ́jẹ́ nǹkan kan ṣe grand card Sheikh Abdul Latif Alhaji àgbà ọwá jáde bẹ́ẹ̀ tó ziyara Nabi tán ẹ̀yin obìnrin wọ́n máa fura sí tẹ́ bá ti dé Madina láàrin bí aago 8 9 ẹ súnmọ́ bábù sàlámì lókè bóyá bí gate 83 àbí 82 wọ́n ti takiní síbẹ̀ báyìí tó ọba ti wà nítòsí wọ́n ó sì fún yín tẹ́ẹ̀fì dọ̀kankan rọ́ndà Nábì ẹ̀yin ò nídìí kẹ́ búùkù àmẹ́tọ́ ẹlòmí ó lo oṣù kan Mádínà ńgbà tí ọba yìí wọn lọ èyí lọ bá lọ bẹ́ẹ̀ bá ti wá ziyara tán ẹ wá máa gbìyànjú kẹ́ ẹ máa lọ kírun ní haram gbogbo ọjọ́ yòówù tẹ́ bá lù Ọlọ́run ó jọ lálùbáríkà àápọ̀ lásàlátù ní Mádínà ẹ wá ṣe yíhun tán wọ́n gbé yín ṣe ziyara lọ ẹ jẹ údù ẹ má bùkẹ́ údù wálé ẹ dé Kùbá
ẹ̀ẹ́dẹ́ masjidul qiblatayni gbogbo àwọn àyè tẹ́ẹ̀dẹ́ ní ọba rí yín gbé débẹ̀ oko Salman Farisi wà ńbẹ̀. dákun àfáà yìí dákun gbogbo sẹ́yìn tẹ́ẹ̀sẹ̀ ní Mádínà ní bí ẹ bá ti wá lọ́yà kẹ́ ẹ máa lọ Mọ́kà ẹ gbéra kúò ẹ lọ Mọ́kà ẹ wàá lọ gbé àràmù yín ní dúrúkù lẹ́yìn fà wọ́n tún pè ní àbúyárò alì ìbẹ̀ǹbẹ̀ bá mú ẹ̀gì ilé ìwẹ̀ gbogbo ń tẹ́ bá gbé ọwà ń bẹ̀ ọbọ̀ ọbẹ̀ ní ẹ ti sọ fún yíhun náà nu àyè mọ̀ níbí ọwà awẹ̀wẹ̀ rẹ̀ bá ṣe wẹ̀ haida bá ṣe wọ̀ jẹ̀nẹ́bà ọba wa wẹ̀ tán tó fa sọ sára àwọn ọkùnrin bá ṣe ró kan tá a pàkájọ kan ẹ̀yin obìnrin kò sí ń tẹ̀lé wọ̀ àmọ́ mọ́ bojú wọ́n èé bojú wọ Kàábà èmi ò lè má lónìí kọ́ọ̀bù Kàábà ẹ̀yin jọ ń sọ Ọlọ́run ẹ ti wá gbára mi yín bẹ́ẹ̀ bá ti jáde kó ń léèwẹ̀ bẹ́ẹ̀ bá wẹ̀ láti Mẹ́kà tó ẹgbẹ́ àbúyá rẹ̀ náà lẹ ti wẹ̀ ẹ wọnú mọ́sálásí ń bóyá lásìkò oorun ni àbíkẹ́ sásìkò oorun ọ̀rọ̀ alákà méjì labbaika Allahumma umratan wọ́n èé dà níyàn umra àti hajj jẹ́ẹ́jẹ́ labbaika Allahumma umratan kọ́dọ̀ ń ṣe Ọlọ́run gerí ẹ̀sìn rẹ̀ kó tó dà ń gbà mí wọ́n náà lè gúnnú mọ́tò kó tó dà ó tún wá bẹ̀rẹ̀ labbaik Allahumma labbaik labbaik la sharika laka labbaik ẹ̀dàkùn ẹ̀bá ń rí innal hamda wan ni'mata laka wal mulk la sharika laka eré èèyàn máa wú ẹlòmí ó abẹ́rù Ọlọ́run kan pé àfá ẹjọ́ ó tó kíní ìtí wà bọ́rìn ní tí ó ṣe báyìí dé ó gbé orin sí ẹmẹ́jì ọ bọ́rìn fún yín pọ̀ bá wí jáde tó bá rí pé ó ti rẹ̀ ọ́pọ̀ oṣù náà ní tún jí ẹ̀wọ́n ń wọ Mọ́kà wọ́n mú yín lọ létẹ́ mọ́ pé yín sáré lọ bí wọ́n fi ọ sínú létí àmọ́ mọ́ sùn díẹ̀ ara mi ti wà lára rẹ̀ báwọn pọ̀ bá ti gbá ara mi hùn àìfọwọ́ já àìfègé kánná àìtún àìdẹ́dẹ́ àìtagé àìṣe gbogbo nǹkan wọn ni ó gbọ́dọ̀ ṣọ́ra fún ẹwà wọ Mọ́kà wíwọ Mọ́kà tó ó ti gbẹ́rù rẹ̀ sínú ilé rẹ̀ ọwọ́n ń lọ wọ Káàbà báyìí wọn ń bẹnu tíra wọn sì lè tú fún ọ pé kọ ọmọ wá bàbù sàlámì kí má wá kí o bàbù sàlámì wà lẹ́yìn lọ́hùn lẹ́gbẹ̀ẹ́ lójú ọ̀kánkán bàbù sàlámì ní ilé tẹ́mbà Nábì Muhammad èyí tó sì súnmọ́ ni káwọ́ wà látàn báyìí bóyá ẹgbẹ́ rí ìbáṣ bóyá ẹgbẹ́ mọ́sífàlà bóyá ẹgbẹ́ sáré mọ̀nsó bóyá gbogbo ibi tí wọ́n gbé yín wọn kìí ṣe bẹ́ẹ̀ bàbù sàlámì yẹn lè bára rẹ̀ ń bò ní gbogbo ibi ọba gbà wọ́n ti ẹ̀gbà ni ó níbi tó lè gbà wọlé nísìn ẹ̀yin tẹ́ ti gbára mi wọ́n ti fi báàbò ó mọ́ra kalẹ̀ tẹ́ gbà wọlé ọ̀n wá ń lọ gààrà tó já sínú léènì bẹ́ẹ̀ bá jẹ́ rí àwọn eríri ó wú so orílẹ̀-èdè àwọn ọmọ ìrìn àwọn elétò wa Ọlọ́run jọ dá fún wọn àfáà wa ní kó yín lọ Professor Masoud Mahmoud Jimba ní wọ́n sì ti ń ṣe wọ́n ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹnì kò bú wọn alálàájì Mọ́kà Kwara tiẹ̀ ní sùúrù púpọ̀ alálàájì Kwara ṣépè ẹ̀wọ́n dẹnu Káàbà níbi Hajar al-Aswad lẹ́ẹ̀tì lọ bẹ̀rẹ̀ tàwáfù yín bisimilahi Allahu akbar mọ̀ pé dandan kó dédì rẹ̀ lóòótọ́ ànábì kíìsì rẹ̀ àmọ́ olè má ráyè ọwá ń lọ kìríká ọlọ ọ̀darí dé gbogbo àdúrà tó bá máa ṣe bọ́ bá wá débi rúkìnù lè yàmọ́ ní láàrin erigun tó fi débi Hajar al-Aswad ní Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar gbogbo tó ń bá ń wí bọ̀ wá bọ̀ ọba mọ̀ kéwù ọmọ yìí ni bọ́ bá ti débi erigun tó ti bẹ̀rẹ̀ ẹyọ kan nu bí ọba gbàgbé mú tẹ̀sùbá rẹ̀ wọ́ ọ tún bẹ̀rẹ̀ omi ìpé bísmìláyà Allahu akbar ó tún lọ bẹ́ẹ̀ odi méní odi méjì tí ó fi wá pé méje ọwá kí méje ní tán ọparí ìtàwáfùnù
ọwà wábi tó ti yan náfìlà rákà méjì ẹ̀yìn mọ̀kámọ̀ Ibrahim wọ́n pe àmọ́ kò lè sáyè kán mọ́ tí ọ mọ́lẹ̀ gbogbo bí ọba ti kí nínú haram bẹ́ẹ̀ náà ni ọwá ṣe rákà méjì Fatiha kan kúlẹ̀ ayyuhal kafirun Fatiha kan kúlẹ̀ wallahu ahad bọ́ ọba mọ̀ bẹ́yìn ọba mọ̀ kó ké kúlẹ̀ wallahu náà kò sí nǹkankan ọ̀parí yíhun tán bọ́ǹgbẹ́ bá gbé ọmú mi àámú mi Zamzam kódà àábù sẹ́rí ọmọ gba sáàyù lọ ẹ lọ bí sàfá ẹgòkè sàfá kèésòkè rẹgẹdẹ lábẹ́ ilé náà lọ́wọ́ ọkọ̀ jùsù káàbà pé inna safa wal marwata min sha'airillah wa man hajja al-bayta aw itamara fala junaha alayhi an yatawafa bihima bọ́ ọmọ ọmọ ẹ̀mí rẹ bẹ́yàn ọmọ kò sí nǹkankan ó wá bẹ̀rẹ̀ sáàyù láti òkè sàfá lọ sí mọ́ríwà àwọn ọkùnrin ni tá a bá débi green light wọn lọ pọ̀ sẹ̀sẹ̀ báyìí ọba ti débi tó tún dé orí wọn ọ̀pẹ́yìn obìnrin ọ̀pọ̀ sẹ̀sẹ̀ òdé sàfá òkú ń sàfá sí mọ́ríwà wá sí sàfá ó di méjì sàfá lọ mọ́ríwà ó di mẹ́ta mọ́ríwà wá sí sàfá ó di mẹ́rin sàfá lọ àbí ọwà lọ parí ẹ̀ sí mọ́ríwà má ṣe é bí tàwà ẹrù ọlọ́run kan lọ̀rọ̀ òye kọ̀ mọ́ ní àlọ́ àbọ̀ ló fi ṣẹyọ kan ọfẹ́ ẹgbẹ̀mí lọ́rùn àwọn tí ń gbèsè tàwà ẹ̀yìn tó ń ṣe ọlọ́run ọwá parí yíhun kò sí tó kù báhun ọba jẹ́ ọkùnrin lọ mú díẹ̀ kó nínú rẹ̀ ọba jẹ́ obìnrin kó gé díẹ̀ tí òjù ká báyìí lọ nínú rẹ̀ àparí umranu o ẹ wàá máa lọ sí nílé ẹ máa lọ sí gbẹ́ máa lọ gbádùn àmọ́ ẹ má jókòó sílé mẹ́sẹ̀jì tí mo fẹ́ fún gbogbo ẹ̀yin tẹ̀ ń lọ Mọ́kà ẹlòmí ò ní fojú kan haram àdúgbò ni ó ti máa kírun wọ́n náà lọ pẹ̀lú ògbó Ọlọ́run àsàlátù ala nabiyil karim ìtí bàbá wí ni mo fẹ́ wí lẹ́ni àwọn ọmọ ti lọ Mọ́kà ó ti sún wọn ni àwọn kan sì ń gbọ́ ẹ̀yin tó ń ṣe Ọlọ́run irọ́ ẹnìkan òbí ọ́ níyìí wà látàdẹ̀ àfá yìí Yakubu wà mẹ́ wà látàdẹ̀ hak máa súfà háyì láhàwá ẹ má lọ ṣe ìrábọ̀dọ̀mọ̀rọ̀ lọ́hun owó yìí pọ̀ jù kó wéṣì ẹ̀ lọ ẹ má lọ dọ́rọ̀ òṣèlú lẹ̀ ní Mẹ́kà látàdé hakima àsúfà áyì láhàwá ẹ má lọ ṣeré lọ́hun ẹ má dé Mọ́kà gbàrà kẹ́ má lọ ra nǹkan kí gbogbo ń tẹ́ fẹ́ rà wọn lọ́wọ́ jẹ́ ríra ẹ dákọ̀ ẹsẹ̀ ámì fún wọn látàdà ha mọ́mọ́ lọ ṣeré máa súfà háyì pẹ̀lú àwọn ọ̀dẹ̀ tí wọ́n mọ́ tí wọ́n ṣe ní fàyínàkà sọ́fà tàbùkí ń dọ̀ yí kíta wọ́n bá padà yá ọ́ padà sunkún ẹ̀rín tó ń lọ rí eré tó ń ṣe وكيف لك سرور وأتراني ولا تدري أفسدا ضيقتا gbogbo ẹ̀yin alálàájì àtàlálàájà ẹ̀ ní rí nira lọ́hùn Ọlọ́run ò ní sọwọ́ yínú kò sì ní jẹ́ sàárẹ̀ ẹ ti bọ́ra alẹ̀ ẹ ti parí umura ilé tọ́lọ̀ ń bá wá fi yín sí tẹ́ gbé ẹ má ronú tẹ̀síwá àtẹ́rà wálé fún wa bíbò rí ẹ jẹun dáadáa ibi tí wọ́n fi yín sí pẹ̀lú ògbó Ọlọ́run kò ní jìnà bọ́ bá sì jìnà díẹ̀ tọ́jú owó tó máa fi wọ mọ́tò 5 rìyà ó sì lè máa rìn ẹ make sure kẹ́ máa lọ sí tàwà kò sí tàwà fún Nàìjíríà o náfìlà wà ní Nàìjíríà mọ́ kò sí tàwà bọ́lọ̀ wọn ọ̀bá fara nìyàn kọ́ mọ́ gbàgbé tàwà wọ́n ti wá ṣètò kan nísì wọn ọ̀gbà fẹ́ni tí ọ̀bá sí nínú ìráàmù ó dé sàlẹ̀ mọ́ first floor lẹ́ẹ̀tì máa ṣe tàwà òun sì jìnà
ẹ wá jẹ́ máa lọ ibi iṣẹ́ hajj gan bọ́bá di ọjọ́ kẹjọ Zul Hijja òun ni wọ́n ń pè ní yawmu tarwiya ẹ ti wà ní Mọ́kà ẹ wá fẹ́ bẹ̀rẹ̀ ẹsẹ̀ hajj ẹ wà ilé tí wọ́n fi yíṣùn náà lẹ́ti wẹ̀ ẹwẹ̀wẹ̀ yín bẹ̀ bẹ́ẹ̀ bá wẹ̀ tán káwọ ọkùnrin kọ́ sàn kan káfì kan pa kájà káwọ obìnrin ọwọ́ gbogbo aṣọ tẹ́ ẹ bá mọ̀ tẹ́ wọ̀ ni ẹ wá dàníyàn bẹ̀ pé labbaika Allahumma hajjan ọlọ́run mo dàníyàn pé mo fẹ́ ṣe hajj wọ́n àwọn elétò ọmọ wa kó yín lọ sí Mùná yawmu tarwiya ẹ lọ sùn Mùná lẹ́wà ẹ kírun àsùbà àyílà mọ́gíríbì àlásàrì mọ́gíríbì ìṣáì kọ́sírán méjì lẹ́ẹ̀kí ẹ̀sùn bẹ̀ǹjọ́ náà ẹ máa bẹ ọlọ́run bọ́ bá dàárọ̀ ọjọ́ kejì wọn kó yín lọ sáràfá o lè rẹ́ni tí ó tu fún ọ pé àràfá tà á máa lọ nígbà tó òrùn bá yọ ni mọ́dún ó dè yíhun gbogbo ìgbà táwọn elétò bá ló ti yá pé kẹ́ ẹ máa wọlé ni ẹ bá wọn wọ̀ ẹ máa làràfá mọ́kà ò ní dàrú sórí tó fi ní tàṣì àgẹ̀rẹ̀ déédéé bí tẹ́ǹtì rẹ̀ ń ojú ọ̀nà tí ń bẹ ń bẹ ló ṣe déédéé àyè tó dé sí lára ṣé tẹ́ǹtì tiẹ̀ ní ibi tẹ́ ń gbé ní ibi tó jáde síta tó rí mọ́tò báyìí ọ̀nà ní déédéé àyè tí wọ́n lọ sọ yín sí lára bá ní bẹ́ẹ̀ yẹn bá ti wòran tiẹ̀ lè bá لا تدري يطب دار قدمت yọ́mù tàríwíyà àti parí yọ́mù tàríwíyà ọwá díjọ́ kejì níjọ́ àràfá ìjọ́ tí ọjọ́jọ́ kan gbogbo yín wà pẹ̀lú funfun gbogbo ẹ̀yin wà pẹ̀lú ọkàn mímọ́ ìjọ́ náà lọ́lọ́run máa ń sọ fáwọn màláíkà pé àwọn tẹ́ ní wọ́n mọ̀ para wọn nù فيسفك الدماء ونحن نسبح بحمدك kò sí ọ̀rọ̀ tí ọ̀pẹ nìkan kan wà pọ̀ jù ká máa yin Ọlọ́run gbogbo ẹni tí èdèbí Ọlọ́run ó fi ta wá lọ́rọ̀ ẹni ó sì lọ Ọlọ́run ò ní ṣe lẹ́ẹ̀kan fún wa sí àwọn aláràájì ń gbọ́ mi báyìí àwọn adáràfá bí wọn bá ní kè yàkẹ́ mọ́tò ń padà bọ̀ wọ́n kánjú ọ̀sánwó ọgbà rìsíìtì wọ́n fún ọ ní kílò ẹ̀bùlàbùlọ̀ kánjú tẹ́ẹ̀tọ̀ máa tẹ́ra yín mọ́lẹ̀ gbogbo ìgbà yóò tí wọ́n bá fi wá gbé ọ tó dé àràfá kìí ṣe jọ fọ́tò àdúpẹ́ iná òde yàyín àmì fàyè lẹ̀ fún yíhun fàyè bá dàálẹ̀ ó ti wà ń bẹ̀ nísìnyí wọ́n ti kó yín sínú tẹ́ǹtì gbogbo nǹkan ní bẹ́ẹ̀ ṣẹbọ́lọ́run lẹ lọ́sìn sá lọ́sùn ni ákírun àzóòrì wàlà ásìrì kọsìrán àmọ́ kọsùrù tẹ̀kìdí mọ́ni àsìkò àyílà lákírun àyílà àti wọ́n wà kí méjèèjì papọ̀ bẹ́ẹ̀ bá ti kí àfọ́ òdìdè nínú tẹ́ǹtì àwọn Kwara ṣètò dáadáa wọ́n ó ṣe kútúbà ó wá bẹ̀rẹ̀ àdúrà títí òun ó fi wọ̀ mọ́ ráyè fún kankan mọ́ ráyè ibẹ̀ ń lọ ọ̀ràn tí ọ̀rẹ́ kọ́ lọ ọ̀ràn tí ọ̀tá Ọlọ́run ṣàánú mi tí ó bá ṣàánú wa sí àwàdà alá Nàìjíríà sáyí wàsálí bí rabbika tawfika وسل بربك التوفيق فيها لا خلف في السؤال إذا سألت وسل من ربك التوفيق máa béèrè kòńgẹ́ níwájú Ọlọ́run bó bá dára fà fíhà لا خلف في السؤال إذا سألت máa kàlẹ́ sí mi ń sùhálì ìdásà alìta máa jẹ́ kí ìkìláàsì ọ̀nbẹ́ndẹ̀ àdúrà rẹ tó ṣe máa wọ́n bẹ̀ pé ọwọ́ mi tẹ ọ̀dá yìí lónìí wàá ṣépè ní ìyá yìí má ṣe bẹ́ẹ̀. وبعد إذا سجدت
له اعترافا bọ́ bá fẹ́rí kalẹ̀ tó wà pẹ̀lú ọlọ́run ò rí mi ní orí bí mo ṣe wà ní ara ní mí له اعترافا بماذا أتاه ظن ابن متى bẹ́yẹn bá ń bọ́ sàròyé kan lẹ́yìn àlásàrì tó kírun tóun mọ́gbọ́ tiẹ̀ lọ parẹ́ rẹ sóko síbì kan ولا أظن بابه قرآن فاهم فيفتح بابه لك إن قرأت ẹ ti wà láràfá báyìí gbogbo ẹni ọba lọ́pàá tó ti wọ àràfá ó dà láàjì ẹlẹ́ẹ̀kejì ẹ má wá òkè kí torí ń jọ ànábì ní alẹ́hájú àràfà bó ṣe ṣe rè alẹ́hájú àràfà gbogbo ẹ̀ kó lóhun àràfà gbogbo àyè tẹ́ rí ìlàràfà sórí bí wọ́n bá gbé ọsọ̀ kalẹ̀ sí àràfà náà ha àfi kí n débi òkè ni èyàn lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá fẹ́ là lọ́lẹ̀ ẹ lọ ọmọ bẹ̀ ẹ lọ sí yàrá rẹ̀ àmọ́jọ́ ni ọlọ́run ni ẹ dájú kọ bẹ́ẹ̀ yóò tiẹ̀ ní tí ó tọrọ bí a ṣe wà Nàìjíríà yìí kò yẹ kéèyàn ládùúà ẹ wá wà ń bẹ̀ ẹ kálẹ̀ àyílà ẹ kálẹ̀ àsárì ẹ mọ sàdúrà mọ́gíríbì ó fi dé wọ́n mọ̀ wá kó yí ẹ̀ ní kí mọ́gárì ń bẹ̀ o má fẹ́ràn àrùn débi kó kí mọ́gárì jẹ́ àwọn elétò yóò tí ì di ọjà ìsájẹ́ kí mọ́gárì náà má bàá jì rẹ̀ jẹ́ àìnìkan yẹn mú mi jẹ ni ó kú sí níta nábì wí fún wa nù sallallahu alaihi wọ́n wàá kó ipò ń bẹ̀ ní àràfà tí mọ́gárì bá ti wọlé báyìí ẹ̀ ń lọ sí Muzdalifa makanu bayna àràfà wà múnà láàrin múnà sí àràfà ni Muzdalifa wà bẹ́ẹ̀ bá dé Muzdalifa ẹ jókòó ń bẹ̀ lẹ́ẹ̀tì kí mọ́gárì ń bẹ̀ lẹ́ẹ̀tì kí ìṣáyì kọ́sẹ́rán ń bẹ̀ lẹ́ẹ̀tì sa òkò wọ́n ti ṣàlàyé fún yín kódà wọ́n ń ta kinní kan nísìnyí tó kó òkò tó ọba sà tó kó sí bó o sì ráyé wọn tó ọba níbì kan ta mọ́bì kan tí òfin ní méje òfin síbẹ̀ ẹ̀rà kádà ń bẹ̀ díẹ̀ ẹ̀ẹ́sùn àgbàlagbà àwọn àgbàlagbà àbí tó ti rẹ̀ ni wọ́n lè kú ò lóru àmọ́tọ́lọ̀ ọ̀bá fara ní ọ́ kí ló kú òsì ilẹ̀ wa mọ́ ẹ̀ka ṣùgbà ń bẹ̀ ẹ wà kó ń bẹ̀ àbí wọ́n sì ní ẹ máa lọ náà ni kò sí ìtàwọn elétò olè wí tí ọ̀bá rọ̀ wá lọ́rùn wọ́n kíbò wọ́n sọ fún yín wọ́n lè pe ẹ má máa ti Muzdalifa lọ jámúrà ẹ̀gbọ́ àìgbọ́rọ̀ okun tó ṣẹlẹ̀ ní 2015 wọ́n kìlọ̀ pé ẹ má ti lọ jámúrà bàbá kò ní Muzdalifa kálukú ọmọ lọlé rẹ̀ ń múná wọ́n bá dẹ̀yìn àyílà ní ẹ lọ́ọ́ sọ àlàáfíà ń bẹ lára mi kí ni ní lọ sí ẹ má dá wọn kíní hun lóhùn ó kún sábàbí ó kún kádàrá Ọlọ́run làwọn tí ń bọ̀ wá lọ́ọ́ pàdé àwọn tí ń lọ ní stampede fi ṣẹlẹ̀ ní 2015 dédé àsìkò tí a bá ní ẹ máa lọ mú mi náà kẹ́ lọ sùn ẹ lọ wà ń bẹ̀ bọ́ bá dẹ̀yìn àyílà tí wọ́n ní ẹ lọ àbígbà tí wọ́n bá pè fún yín lóòótọ́ tí ń bẹ lọ́kọ̀ọ́lẹ̀ ní bọ́n bá ti ń bọ̀ ní Muzdalifa ọlọ́ sọ̀kù bọ́ bá wá sọ̀kù òní ọwọ́ àgbàbẹ̀ lọ Mọ́kà ó rìn lọ ọlọ́ ṣe tàwáfùlì ìfádà ọlọ́ ṣe sáàyù ọwọ́ àpadà sí Mùná ò gbọ́dọ̀ sun Mọ́kà ńjọ́ náà àmọ́ ẹni wọn kó lọ tí ọmọ náà bó ní ó ṣe rí gbogbo eléyìí ṣe kọ́tẹ̀lé tí wàhálìlẹ̀ amúrì mi ṣé mò ń sọ̀rọ̀ báyìí ọwọ́ adémìnà àbí wọ́n sì ní ẹ máa lọ náà ni Ọlọ́run wọ́n ti ṣètò ẹni kó ní máa bọ̀ nísìnyí kọ́ pàdé àwọn tí ń lọ ha wọ́n jẹ mọ́kà ó dàrú àwọn nífẹ̀ẹ́ àwọn èèyàn wọ́n nífẹ̀ẹ́ àwọn mùsùlùmí ayé wọ́n tún fẹ́ràn àlejò ẹ wá lọ sọ́pọ̀ ohun ìjọun náà lẹ́ẹ̀sẹ̀rẹ̀ àdáyá gbogbo ẹ̀yin tẹ́ ń gbowó àdáyá bẹ̀rù Ọlọ́run báwọn alálàájì bá ti fún yín lówó àwọn bọ́ọ̀dù wa ṣètò tó dáa
àwọn tó lámọ̀ náà wọ́n sì fi síbẹ̀ mọ́ lọ kówó rẹ fẹ́ni tó ọmọ ìjọhun là á lọ rí ẹran tààpà a lọ bí ẹran jọ̀hún pé ẹran yìí ló wù mí eléyìí ló wù mí wọ́n sì pa lójú wa àmọ́ kò ṣeé ṣe mọ́ nìsí ẹ sanwó wọn ẹ lọ pẹ̀ràn njọ́ náà lẹ́ẹ̀farun yín ẹ̀yin alálàájì ẹ gé díẹ̀ nínú ẹ̀ máa dàlà ó ti ẹ̀ntáìtù sí kápẹ́ ọ̀ lálàájá kápẹ́ ọ̀ ní asọ̀kọ̀ àkọ́kọ́ ọmọ wa bẹ́ẹ̀mù náà mọ̀ bẹ́ẹ̀mẹ̀ kìí sì rádọ̀m̀bọ̀rọ̀ náà mọ̀ bẹ́ẹ̀ lọ́hùn ẹ fi sọ̀kọ̀ ẹ̀kejì ẹ sọ̀kọ̀ ẹ̀kẹta gbogbo àyàmù tẹ̀síríkù ní ẹwà wà ńbẹ̀ bẹ́ẹ̀ bá wa darí dé ẹni tí ò rí Mákà lọ bàbá wa padà sílùú Mákà láwà lọ ṣe tàwáfùlì ìfádà ni ọ̀ràn yẹn ni ó sì ní sáàyù nínú a gbọ́dọ̀ ṣe sáàyù bẹ́ẹ̀nà Sàfá wà ní Màrúwátà àmọ́ gbogbo tàwáfù tàtàwù yìí tó ń ṣe tẹ́lẹ̀ lẹ́yìn ìgbà tó parí umra kò ní ìdí sáàyù o ǹgbò ti bẹ́wù ulẹ̀ tó parí umra tẹ́lẹ̀ tàwáfù nìkan ni kò padà náà pé bàbá tàwáfù tán kó tún lọ yùsẹ̀ráhù tàwáfù tàtàwù àmọ́ kò sínú ṣẹ̀ríà kó ṣe sáàyù ní tàtàwù ó ṣe sáàyù nígbà tó ń ṣe umra bọ́ ọba parí tàwáfùlì ìfádà níjẹ̀ tẹ́ darí ìmùná ó tún wá ṣe sáàyù hajj rẹ ti bú ònù kẹwàá mọ̀ rẹ àfà bí Mákà ṣe dáa tó ní kò ní wù yín mọ́ kádélé lókù ọkọ̀ ti múlé àwọn tẹ́ fi sílé náà lẹ́gbàá dáadáa ẹ̀yin náà lẹ́sì dé wá bá wa pẹ̀lú rọrùn iṣẹ́ ńlá mà ní ìgbà lẹ́sì fún wa ọ̀bọ̀lúwa mi ìgbà lẹ́sì fún wa ọ̀bọ̀lúwa mi sòun tó lè di rọrùn pẹ̀lú àánú rẹ̀ ẹ̀rù Ọlọ́run kan ó ní kó dákun Mákà ilé Mákà Ọlọ́run má jẹ́ ó yẹ̀ ọ̀rẹ́ rẹ̀ ń lọ Mákà ní Ọlọ́run kọ́ má jẹ́ ó yẹ̀ Ọlọ́run má jẹ́ ó yẹ̀ o àlùbáríkà ọlá jàmáà tí ń ṣe ámì yìí ẹ̀rù Ọlọ́run àfáà wa lọ́wọ́ jẹ́ wọ́n ní gbogbo táwọn àbàlájì àgbà béèrè lọ́lọ́run ṣe mọ́jẹ́ bàjẹ́ ọwọ́ ọnú ẹ̀ ẹ̀rù Ọlọ́run kan mú 2,000 naira wá ọmọ rẹ̀ ń wá admission wọ́n láwọn tínú wọ́n dùn báyìí mọ́sàfà admission ilé ìwé lé lọ́wọ́ ó sì lálùbáríkà kọ́ bá ṣe ẹ̀rù Ọlọ́run kan ní ogun òun lọ àmọ́kè mọ́ bí ó ṣe jẹ́ Ọlọ́run ọjọ́ ọjàre yóò wọ láàyè yìí yóò jẹ́ ọ lọ yóò sì lálùbáríkà àmì 5,000 naira wọ́n jíṣẹ́ rẹ̀ o.